ẹ̀yin bàbá ẹ̀yin ìyá mo kí wa ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi mo fẹ́ kẹ́ súnmọ́ bí ẹ wá gbọ́ mi ẹ wá farabalẹ̀ kẹ́ tí wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá kò sí nǹkan tí etí ò ní gbọ́ ẹ wá gbọ́ ọ̀rọ̀ Olúwo àṣírí tú ṣẹ́mọ̀ a ti ń sọ pé kò sígbà tó Olúwo ò ní ṣẹ̀sín kò sígbà tó Olúwo ò ní ṣẹ̀sín àwọ̀rò ẹ wá gbọ́rọ̀ lẹ́nu bàbá àyà àwọn tó fi Olúwo jọba ti jáde sọ̀rọ̀ o wọ́n ti tú àṣírí ẹ dẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àfáà yìí ìwọ ń sọ pé ọba Láńsọ́ Làsàn ó ń fi ọba ilẹ̀ Yorùbá òfin tẹ́ńbẹ́lú ọba ilẹ̀ Yorùbá ọba Láńsọ́ Làsàn ọba ìkejì òòṣà lẹ́yìn Ọlọ́run ọba ló kàn kábíyèsí rẹ̀ Elédùmarè ẹ wo bọ́n ṣe yẹpẹrẹ ọba wa ẹ̀yin ènìyàn mi ẹ wá farabalẹ̀ kẹ́ wá wò ẹ bọ́n ṣe fẹnu yẹpẹrẹ ọba Ghandi ta Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ kábíyèsí rẹ̀ Elédùmarè ẹ̀yin àfáwọn nǹkan tẹ́ ẹ dálẹ̀ kò jọ mí lójú ṣó yẹ kó jọ wá lójú mọ́ ni ṣe bẹ́ẹ̀ fúnra ẹ̀ náà lẹ́ ń tú tẹ́ ẹ ń dárúkọ àwọn àfáà kan pé o àfáà yìí o pẹ́pẹ́ sí o Fúlàní ni o àfáà yìí o Fúlàní ni o kò sígbà tá a ní máa rí nǹkan tá à ń rí yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ tẹ́ ẹjọ́ ọmọ ọkọ tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn Islam ó yẹ kẹ́ ẹ wá máa lo ọpọlọ yín níbi tí ọ̀rọ̀ dé ń sìn níbi tí ọ̀rọ̀ dé ó yẹ kẹ́ ẹ wá máa lo ọpọlọ yín ọpọlọ ló yẹ kẹ́ ẹ wá máa lò kẹ́ ẹ wá máa fi dè é kẹ́ ẹ wá máa wò pé ṣé lóòótọ́ àwọn eléyìí tẹ́ ń tẹ̀lé as a Islamic scholar ṣé lóòótọ́ ni pé ọmọ ọkọ ni wọ́n ẹ wo ẹnu onípọn náà ti ń gbọ́ pọ̀ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá ẹ̀ bó ṣe ń tú gbogbo pẹrẹpẹrẹ ọ̀rọ̀ ẹnì ṣó síbẹ̀. gbogbo ilẹ̀ Yorùbá sẹ́ mo sọ tí wọ́n bá dífá pé wọ́n jọba gbogbo ibi tọ́mọ yìí bá wà lágbàáyé wọ́n kọ lẹ́tà wọ́n wà ránṣẹ́ kódà wọ́n máa gbé èèyàn dìde bó ṣe Canada bó ṣe Amẹ́ríkà ẹnìyẹn ní ọ̀lọ́ kódà ẹlòmíì máa yarí pé àwọn ò fẹ́ wàhálà wọ́n wà fún nímọ̀ràn wọ́n wà sí gbogbo ẹ̀ wọ́n máa ránṣẹ́ sí wọn wá jọba láyé baba ńlá wọn ni Aláàfin Ọ̀yọ́ tó jọba wọ́n ránṣẹ́ sí pé ìwọ ni Ọbákan Ọọ̀ni Ifẹ̀ wọ́n ránṣẹ́ sí láti ìlú òyìnbó pé ìwọ l'Ọbákan ẹ dákun kábíyèsí Olúwo ta ló ránṣẹ́ sí wọ pé Ọbákan wọ́n ní olóògbé lọ́wọ́ wá ṣe mítìnì ní tí wọ́n wá nítọ̀ ẹ lọ́ọ́ pọ̀ mọ́ òye wá nílùú Canada ta ló ránṣẹ́ sí ọ. wọ́n ní orí eérú nígbà àwọn ọlọ́dọ̀ ọ̀fà kan lórí eérú àwọn lọ́bì kan pé kíní kan wọ́n mọ lẹ́nu tó fi mọ orí eérú. nígbà tí a pàṣẹ tọ́lọ̀ mú àṣẹ ìyẹn ṣẹ ẹ dákun ẹ ju kíní rẹ̀ káwọn èèyàn rí ọ gbọ́dọ̀ ṣọ̀ṣẹ̀ máa bọ̀ ní mo pàṣẹ fún ẹni máa bọ̀ olóhùn kí gbogbo ọkọ̀ wa ṣe kíni máa bọ̀ wá jọba Olúwo máa bọ̀ kọ́ wá jọba ẹ wá tún ní Al-Qur'ani kọ́ wá ṣépè pé kò rí bẹ́ẹ̀. ó gbẹnu tán o. ọ wá lọ ṣe wọn láwọn kan ra tíkẹ́ẹ̀tì fún ìṣègùn ọ wá gbéra kán ó wá ṣe ta ló lọ pàdé ẹ̀ ní Murtala Muhammed International Airport. kò sí àwọn ọmọ owó kankan wà. wọ́n máa rí ni kò níran ní ìwò ta nìyẹn ní ìwò ta ni bàbá ẹ̀. wọ́n lè wò ta ni. wọ́n ní ilé kan ilé ẹ̀gbọ́n àwọn ìyá wọn ni ara bàbá yóò yá wọ́n wá fẹ́ nìyẹn lóògùn. kí ló dé tí àbúrò ẹ̀ àbẹ́gbẹ́ ẹ̀ àbẹ́nìkan tó kù ní kinní láàrin ọdún mẹ́ta tọ́ba ti wàjà kí ló dé tí ìran rẹ̀ kankan ò pé Abdulrasheed o Adéwálé o kábíyèsí ìlú wa yìí ó wàjà kí ló dé tẹ́nì kankan ò pé. àwọn èèyàn tí ìmọ̀ bí fídíò ìwọ̀n tí wọ́n mọ̀ sí. alẹ́ ẹ̀sọ́lẹ̀ ẹ̀sọ́lẹ̀ ni ẹ pé àwa nǹkan míì ń bẹ táwa ń rán ọjà gbogbo tiẹ̀ yẹn. ẹ káàbọ̀ padà ṣe gbọ́ ẹ wo mọ́ ṣe tú àṣírí ọba Olúwo ẹ wo mọ́ ṣe tú àṣírí ọba Olúwo àṣírí ọba Olúwo ni wọ́n fẹ́ lójú kẹ́kẹ́kẹ́ yìí wọ́n ní ó lóun fi Kùránì òun fi búra sí
pé òun lòún pè kó máa bọ̀ kó wá jọba, pé òun lòún fi jọba. Bàbá yìí tú ọ̀rọ̀ débi pé ta ni bàbá Olúwo, ta ni ìyá ẹ̀ nílùú Ìwó. Ẹ bá ti rí ẹni tó ń sọ̀rọ̀ bó ti ṣe ń sọ̀rọ̀, ẹ ti mọ̀ pé ọmọ ìlú Ìwó ni. Kí Olúwo wá jáde síta kó wá debunk ọ, ẹ rí ìwà tó ń hù ni, ẹ rí ìwà tó ń hù ni. Bible sọ ní without fool shall know them. Ṣé ẹ ti máa rí ìwà tó ń hù, ẹ ti rí pé ó jọ gàtí kò jọ gàtí, ó fẹsẹ̀ méjèèjì ti ro. Òun ni nǹkan tá à ń sọ. Now ẹ jẹ́ ká okay. Ẹ wo orú Ìmáàmù Ògbómọ̀ṣọ́ yẹn. Kí ló fà á tí ọba Gandhi, ọba lásán lásán, ọba ẹ gbọ́ Yorùbá, ọba lásán lásán, ọba ìlú ẹyọ ọ̀kan ṣoṣo tí ò lágbára lórí ìlú mi. Kò sí nǹkan lè máa ṣẹlẹ̀ nílùú míì tí wọ́n lè pe ọba ìlú kan pé wá dá sí. Tí wọ́n bá ń ṣe nǹkan kan nílùú míì tí wọ́n bá pe ọba ìlú kan, ayẹyẹ lásán lè máa ń pè wọ́n sí. Ayẹyẹ lásán. Àwọn ọba àtẹ̀wá gbọ́ àwọn ọba jọ̀hún tó jẹ́ pé ìjọba ayé ń bẹ lọ́wọ́ wọn. Àwọn ọba àsìn yìí fẹ́ẹ̀kì ni. Ọba àwọn ọlọ́ba àṣẹ, ọba àwọn ọlọ́ba lè ṣe. Àṣẹ àwọn ọlọ́ba ní pánì olùdó lè múlẹ̀ lè ṣe ẹ̀sán. Sọ́ba tí wọ́n lè mú ó lè lo ààfin kọ́ba wá ní ọlọ́pàá. Adé ó sì lórí ẹ̀. Sọ́ba lè kọ́ túbú ní ṣe kọ́ ní ká ní ọmọ ẹ̀ ọ̀daràn kan wáyé lọ́bí nínú túbú. Ọgbọ́n táwọn ìgbà ìjọba ìdí tí ọba fi wà ń jọ lè pé àwọn lè jọba. Ọba àtijọ́ lè jọba. Ṣùgbọ́n àwọn ọba tó ní àwọn ọba tí ń gbé ní wọ́n ń lọ ààfin torí tí wọ́n jẹ lábẹ́ ìjọba. Ṣérú àwọn ọba yẹn ní wàá máa sọ fún ìmáàmù gbogbo ayé pé ń ṣe wọ́nàwọ́nà. Bí ọba kan kódà ẹjẹ tó sọ tí gọ́fúnà ìlú kan, pírẹsidẹ́ǹtì ìlú kan tó bá yanu sọ bẹ́ẹ̀ sí ìmáàmù kan pé ń ṣe wọ́nàwọ́nà yóò tẹ̀ ẹ́. Káwọn ti sọ pé ọba ìlú kan, ọba tó wá jásí pé ìmáàmù ṣáájú rẹ̀ di ìmáàmù nínú ìlú. Gbogbo alágbọ̀n nǹkan tí ọmọ ẹrú tó sọ̀rọ̀ tán yìí nǹkan tó sọ, ó ń pe ọba aládé, pé ọba lásán lásán, ó ń fi ọba ó fi ń wé ìmáàmù. Ta ni ìmáàmù? Kí ìmáàmù pasán, ìmáàmù kó pasán. Ta ló ń jẹ́ ìmáàmù? Èèyàn lásán lásán, èèyàn tí ò mọ nǹkan kan lẹ́yìn kó ka èdè lárúbáwá, kó tún fáwọn èèyàn, kó ka ìtàn onítàn. Ìmáàmù sí odindi ọba ìlú. Àmọ́ kò lè dùn mí, nǹkan tẹ́ máa fi mọ ọmọ aládé àti ọmọ ẹrú nìyẹn. Ẹrú ni àwọn ará bíi, ọmọ àlè sì ni wọ́n. Tẹ́ bá fẹ́ mọ ọmọ àlè, wọ́n nílé tó bá ń tòrò, ọmọ àlè bẹ ni ò tí dàgbà. Tọ́mọ àlè bá ti dàgbà, ó máa dalé rú. Gbé ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. Àwọn ọmọ àlè ti pọ̀, àwọn Fúlàní ti wá bí àwọn ọmọ àlè sáàárín àwọn ọmọ Yorùbá. Òun ló ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí. Àmọ́ ká lè bá a ní àgbọ́yé nǹkan tí mo fẹ́ sọ. Ẹ ká wò kí ni nǹkan tó ń jẹ́ imam. An imam is a leader, olórí, particularly in prayer. Níbi ká gbàdúrà ẹni tó ṣe olórí wọn òun ni imam. And can also refer to a spiritual leader or a guide within the Muslim community. Agbègbè kan táwọn Mùsùlùmí bá wà, àwọn Mùsùlùmí yẹn tó jó lórí wọn a lè pè ní imam, tó ń ṣe olórí fún wọn, tó ń kọ́ wọn ní ẹ̀sìn. Òun ni imam, sódìndí ọba aládé, imam lásán lásán. Bàtà ẹsẹ̀ mi wúlò ju imam lọ. Ẹ ká wá wò kí ni nǹkan tá à ń pè ní ustaz. Ustaz, a teacher, a religious teacher, èèyàn tó ń kọ́ àwọn èèyàn lẹ́sìn ló jẹ́ ustaz. Kò ní ìtumọ̀. Sheikh, kí ló ń jẹ́ sheikh? Only an Arab leader, olórí àwọn Arabu, in particular the chief or head of an Arab tribe. Òun ló ń jẹ́ sheikh. Or a leader in a Muslim community organization. Níbi táwọn Arabu bá pọ̀ sí, nítorí olórí wọn a lè pè ní sheikh. Torí pé àṣà Lárúbáwá, òun ní Islam. Kò kan àwọn ọmọ Yorùbá, àmọ́ wọ́n gbé ẹ̀sìn yìí wá sí ilẹ̀ Yorùbá láti wá fi gba ilẹ̀ Yorùbá, láti wá fi dàárín wa rú. Lẹ fi máa rí wípé wọ́n máa sọ fún pé tí ó bá ti ṣẹ̀sìn yẹn má bá ṣe. Wọ́n fẹ́ unite ara wọn. Kí wọ́n bá ti unite ara wọn, kán bímọ rẹpẹtẹ, wọ́n fẹ́ yàwó rẹpẹtẹ, wọ́n bímọ rẹpẹtẹ, wọ́n overpower the whole state or the whole region.
wọ́n á gba ilẹ̀ yẹn nǹkan tó ń fi Islam ṣe nìyẹn wọ́n máa fi ń gbalẹ̀ ni. It is all about conquest, kò ní nǹkan méjì. Allah inú Quran, Allah inú Islam, òun kọ́ ni Ọlọ́run Olódùmarè, èèyàn ọmọ Yorùbá ẹ jí. Ẹni wá ń sọ̀rọ̀ sí ọba, ó ní kóyin di president gan, ó ní kó sọ̀rọ̀ sí imam pé ìyà máa jẹ. Ta ni ìmáàmù? Ìmáàmù kí ló ń jẹ́ ìmáàmù? Olórí ẹ̀yin mùsùlùmí, ẹni tó ń kọ́ yín, tó ń sọ, tó ń ka Lárúbáwá, tó ń tú. Tẹ́ẹ̀kan máa kọ́ àwọn òmùgọ̀ kan jọ, àwọn òmùgọ̀ wọ́n á tò rẹpẹtẹ, èèyàn kan máa dúró, á wá máa parọ́ fẹ́yìn tí ó tò rẹpẹtẹ, á máa ka ọ̀tọ̀ ní Lárúbáwá tó máa kà, ọ̀tọ̀ ní kó tó máa tú fún yín, wọ́n máa parọ́ fún yín, wọ́n á máa sọ ìtàn Lárúbáwá fún yín tẹ̀lé jọmọ Yorùbá. Wèrè ló ń ṣe Islam. Ẹ̀yin náà ẹ wo nǹkan tẹ́ni yìí sọ, ẹ ti mọ̀ pé àwọn ọmọ àlè ni. Ọmọ kọ̀ọ̀kan ò lè sọ̀rọ̀ báyìí láéláé. Àwọn ọmọ àlè nìyí kí wọ́n máa sọ̀rọ̀ sódì ní ọba aládé. Ìmáàmù sí ọba. Èmi gan bí mo ṣe wà yìí, mo ju ìmáàmù lọ. Mi ò kí ń ṣẹgbẹ́ ìmáàmù. Ta ni ìmáàmù? Ìmáàmù máa ka èdè lédè. Tí ìmáàmù bá ẹ lè kó àwọn ìmáàmù gan jọ kẹ́ kó wọn rẹpẹtẹ máa wá kí wọ́n máa lecture wọn. Ìmáàmù kí ló ń jẹ́ ìmáàmù? Rádaràda. Ẹ̀yin ọmọ Yorùbá yẹ ká jí, ẹ ká mọ̀ nǹkan tá à ń ṣe. Àwọn ará bí wọn ò mú kékeré o, wọ́n fẹ́ da àárín wa rú pẹ̀lú ẹ̀. Ẹ káàbọ̀ padà. Ẹ gbọ́ ọ̀rọ̀ kọ́tọ̀kọ̀tọ̀ tí àáfàá yín sọ lẹ́nu. Ẹ gbọ́ ọ̀rọ̀ kọ́tọ̀kọ̀tọ̀ lẹ́nu àáfàá yìí. Ẹ gbọ́ ọ̀rọ̀ kọ́tọ̀, ó ní ọba láńsọ́. Ṣé wọ́n lè máa ṣe kíní kan nílùú kejì kí wọ́n pọ̀ ọba kó wá dá sí? Àwọn àkóbá tí àwọn colonial master tó wọ́n dá sílẹ̀ nílẹ̀ Yorùbá títí dè ní òun ló lẹ́ ń wò yẹn. Ṣé bàbá ìyá tí ojú ẹ̀ bá fọ́, etí ẹ̀ bá di, tí o bá tẹ̀ yín ó máa lè jù bẹ́ẹ̀ lọ? Ó gbọ́ ni bí Ọ̀rànmíyàn, ẹ wo bó ṣe gbalẹ̀ lọ. Ẹ ò gbọ́ nípa Ọ̀yọ́ Kàntúgà ni, níbi tí wọ́n kọ́kọ́ wà tẹ́lẹ̀, lóòótọ́ ogun náà ló túbẹ̀. Ẹ gbọ́ gbogbo àwọn Benin Republic, àwọn Togo, àwọn Dahomey, gbogbo wọn lọ bẹ́yẹn lọ. Báwo ló ṣe jẹ́ pé àwọn Ọ̀yọ́ ló gbalẹ̀ lọ débẹ̀ títí lọ dé Ghana. Ọba ló yẹ pẹrẹbẹrẹ ní ayé àtijọ́, ta ló tó bẹ́ẹ̀ kó gbéná wojú ọba? Kò sí ẹni tó bẹ́ẹ̀. Kò sí ẹni tí wọ́n bí tó bẹ́ẹ̀ kó gbéná wojú ọba. Wọ́n á ní kó lọ gbé orí olúwa ẹ̀ wá ni. Gbogbo nǹkan ti wá dà bó ṣe dà, wọ́n gba agbára lọ́wọ́ wọn. Ohun tá ń pariwo lé lórí leléyìí, ò ṣe ẹ ti ń rí. Ẹ̀yin ọba wa ẹ ti fẹ́ tí ara yín gbọ́, ẹ rí bọ́n ṣe ń yẹ̀yẹ́ yín. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ṣe rí bọ́n ṣe ń yẹpẹrẹ yín, ṣe rí bọ́n ṣe ń járàǹkì yín, ṣe rí bọ́n ṣe ń fẹnu tẹ́ńbẹ́lú yín. Wọ́n ní ẹ̀ jẹ́ nǹkankan, wọ́n lè ẹ̀yin láńsán bí ẹran orí rẹ̀ sí. Wọ́n ní láńsán pé ẹ lè ṣe anything, pé bàbá yìí ló sọ bẹ́ẹ̀, èmi kọ́. Ó ní ẹ lè ṣe pé láńsán ní, pé ọba láńsán pé wọn ò lè fi yín máa wé ìmáàmù. Àwọn ọmọ àlè tí wọ́n kọ̀ dí síta tí wọ́n tọ̀ sínú ilé. Adìyẹ tó ṣú sí ìṣàsùn, ṣé kò mọ̀ pé orórìn ló ń tú sí yìí? Ṣé kò mọ̀ ni? Ṣé ẹ lẹ̀ mọ̀ ni? Ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn. Ẹ lẹ̀ ní gbọ́ àwa náà ànígbà. Ẹ nínú ní kúkúrú àwa náà àní jẹ́ kó easy fún yín o. Bẹ́ẹ̀ ni. Ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn. Ẹ jọ ọ̀rọ̀ iṣẹ́ ó mú, irú ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́nu ẹni bí wọn, iṣẹ́ ó mú làákàyè wá. Ìwọ ìmáàmù, iṣẹ́ ọ̀rọ̀ tó ń sọ iṣẹ́ ó mú làákàyè wá. Kí wọ́n máa sọ pé ọba láńsọ́. Wàlá àwọn Haúsá ò lè sọ bẹ́ẹ̀ sí Sẹ́ríkì ilẹ̀ wọn. Wọn ò lè sọ bẹ́ẹ̀ sí kí lorúkọ èyí tó wà nílọrin yẹn, ọmọ Gàmbàrí yẹn. Wọn ò lè sọ bẹ́ẹ̀ sí. Ọ̀dọ̀ ìdí tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ ni pé ọmọ àlè ni wọ́n. Ó lè sọ bẹ́ẹ̀. Ó lè sọ bẹ́ẹ̀. Àkóbá tá dá fún ara wa nìyẹn. Àwọn àkóbá tá kó bára wa nílẹ̀ Yorùbá nìyẹn. Tá gbolé, tá gbàlejò, agbolè gbolẹ̀, à ń gbà wọ́n láàyè. Síbẹ̀síbẹ̀ ṣé wọ́n ṣe máa, ẹ̀yin ọba àwọn iná lẹ gbà wọ́n àbí àwọn ló gbà wọ́n sílé? Ní ayé àtijọ́ ibi tẹ́ bá ti rí palace, ẹ rí mọ́ṣáláṣí lẹ́gbẹ̀ẹ́. Ẹ lọ wò wọ́n títí dèní àwọn mọ́ṣáláṣí ìṣẹ̀báyé, ẹ rí palace ọba, ẹ rí mọ́ṣáláṣí ńbẹ̀. Ẹ ti wá rí nsìn. Ẹ ti wá rí. Ìrókò wọn ti dàgbà. Ẹ ti rí nsìn. Ẹ ti rí wọn. Ilá wọn ti gajò lóko lọ. Ilá ti gajò lóko lọ. Ṣùgbọ́n
inú ìlúkìlú tí irú ẹni eléyìí bá wà, ìwọ ìmáàmù rédèrèdè níbikíbi tí o bá wà, inú ìlúkìlú tí o bá wà, tí ọba ìlú yẹn ò bá gbé ìgbésẹ̀, a jẹ́ pé nǹkan tí wọ́n pè é náà ló jẹ́. Ọba tó wà ní, tó bá jẹ́ pé ìlú Ìwó ló wà, àbí tó bá jẹ́ pé ìlú Ògbómọ̀ṣọ́ ló wà, tí ọba Ghandi tó bá gbé ìgbésẹ̀, kábíyèsí, mo ṣí fìlà forí adé. Ẹnìkan ò rọ́bà fín, wọn lọ́ba máa pa mí, arọ́bà fín lọ́ba ń pa. Ẹ̀yàn wà ní orílẹ̀ Yorùbá ẹ̀ wá máa sọ̀rọ̀ bí eléyìí. Ó yẹ kí wọ́n ní kó lọ gbé orí ìpọ̀rípọ̀ gbá yàrá ìyá ẹ̀ wá ni. Ó yẹ kí wọ́n lọ gbé ẹ wá sí ààfin ni kó sọ̀rọ̀ ọ̀rọ̀ bí eléyìí, kó ọba láńsọ́ ìwọ ní ẹnu ẹ̀, ní ẹnu àwọn tó ní ẹ, àwọn bàbá ńlá kó bàbá ẹ̀ ò tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ báyìí sí ọba. Ọ̀rọ̀ yìí bù mọ́ mi láṣọ ńgbà tí mo ń gbọ́ pé èèyàn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bí lè jáde lẹ́nu sí ọba wa. Àwọn ọba tá à ń pọ́nlé, àwọn ẹ̀pọ́nlé tá à ń fẹ́ fún yín lélẹ̀ tá a fi ń pariwo kíkọ́ ọ̀rọ̀ tá à ń sọ kò understand ẹ̀. Nǹkan kan tá à ń fight fún, this is one of the thing. Àwa ò fẹ́rù eléyìí, a ò fẹ́ máa gbọ́rú eléyìí ṣe tí àwa tá a jọ mọ́ yín. A ò fẹ́ máa gbọ́rú eléyìí, kẹ́nìkan máa sọ̀rọ̀ sí yín bí eléyìí, ó máa ń dùn wá gan. Wọ́n wá ń fi yín wé àwọn rédèrèdè atọrọjẹ wọ̀nyí, wọ́n fi yín wé wọn. Ó ti rí bó ṣe rí o. Ìgbésẹ̀ ló kù, bẹ́ẹ̀ ni mo sọ. Mo kí gbogbo wa. Ẹ bá mi share ètò yìí, ẹ bá wa share káàkiri. Please, I want you to share this video. Drop your comments. Èmi ọmọ yín náà ni. Bó ṣe ká mi lára sí náà ni mo ṣe mú wá. Mo kí yín lógúnlógún, mo kí yín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Mo kí yín o, Yorùbá nation. The only solution sí gbogbo nonsense yín ò ní pé ká dá dúró. The only solution nìyẹn. Everybody á fọwọ́ ọmọ ẹ̀ bá aṣọ. Nígbà nonsense wọ̀nyí láàyè lórílẹ̀-èdè Yorùbá. Bẹ́ẹ̀ ni mo ṣe sọ. Ẹ bá wa share. Á ti máa rí wa o. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín àtàtà. Àwa ò jọra wa lójú lórí ìkànnì. Á ti máa rí wa. Ajá ń sáré, ẹṣin ń sáré, ìpọ̀nrẹ́pọ̀gbá ajá kò lè bá wọn lérè ẹṣin lẹ́sẹ̀. Káàfàdà.